الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه واتبع هداه وبعد. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. في قوة الله سبحانه وتعالى ولكم كاتب النبي محمد صلى الله عليه وسلم كالكم كاتب كما بامر على النبي وصحابه على وين ما نرجون النبي توفي يوم القيامة lórí àlàyé lórí pàtírà àti fútù yìí tán bá lọ lọ́wọ́ parí ń bí níbẹ̀ ni àfáà ti ń ṣe wá sí fún ẹnì kọ̀ọ̀kan wa pé ayé yìí ká má wà máyà ká má di máyà. falẹ̀ ìsàzúdù fi dúnìyà àkómọ́lá. kájẹ́ tá a mọ̀ sí zúdù ní ayé ń bí torí kọ̀ pamọ́ sí a. là ń tàbí hal amiru ìdá àzàhìdá. taba ráyé sá àwa gangan lọ́ba àwọn ọba tó wà tọ́jọba yẹ̀hún àwọn èso ọba kankan àmì bàtà bá ráyé sáhùn tá a káyé kún ayé tá padà fílẹ̀ afáàdì ròyìn ayé síwájú náà àwọn tá ti kàṣẹ́ pé laysa hadi dunya bi shay'in tasuka hikbatan wa tasuru waqtan àwọn àsìkò kan bẹ yóò dùn nú àwọn àsìkò kan yóò bọ̀ nú jẹ́ afáwa ní ayé náà yára mú níwọ̀n bá tó bá láǹfààní láti ní bílíọ̀nù afáà ní mọ̀wulẹ̀ pa mọ́dà ẹ̀lámù díẹ̀ náà ti tó nínú ayé yìí afáṣà wa sọ pé lẹ́yìn ìgbà náà fáǹfààní tó bá ti ń jọ ẹni wa ibi tá ti fẹ́ gbé nísìn ó ní 108 wàláwọ́ fáwọ́kọ̀ àmìrí takúnù fi ha. àfáàní tó bá tiẹ̀ wàá jẹ́ ọba tó bá jẹ́ pé olóyè ọba ní ọ́. wàláwọ́ fáwọ́kọ̀ àmìrí takúnù fi ha. láàrin àwọn olóyè ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ ní kíni sùmúwán wàftíkharan kunta ipò tí ó ga láàrin wọn. wàláwọ́ fáwọ́kọ̀ sùmúwán wàftíkharan kunta anta. ipò tí ó ga sùmúwán wàftíkharan ay irtifa'an ipò tí ó ṣe kíni yóò jẹ́ kó tó ga láàrin àwọn yòókù rẹ̀ tí ó bá jẹ́ tó ráyé sá táwọn ò ṣe kíni táwọn ò ráyé sá ní tí ń sọnù. fàyín farọ́kítà ha wa kharajta minha. afáàní tó bá wá fàyè ilẹ̀ tó lọ sí ìbolókù ìlà dárí sálámì fàkọ̀dì sàlímtà. tó wá bọ́ sálì kìyàmù ọlọ́run fàkọ̀dì sàlímtà ìlà dárí sálámì fàkọ̀dì sàlímtà. tó bọ́ sálì kìyàmù ọlọ́run lẹ́ni tí ń ṣe sùúrù tí mo sọ pé kò máa ṣe yìí ó ti bọ́ nínú ìyà ọlọ́run ọba. wà in akramtaha wa nazarta fiha. àmàyé ń bí ọwọ́ wà nínú rẹ̀ wà akramtaha wọ́n ń pányélé ونظرت فيها بإجلال فنفسك قد أهنت بإجلال فنفسك قد أهنت. afá nígbà tó wà nínú ilé ayé yìí ó wá ń páyé lé ó wá ń wu ayé gẹ́gẹ́ gbà tó jẹ́ pé ayé ló ti nǹkan tó tóbi jù afá ni ó ti yẹpẹrẹ ẹ̀mí rẹ̀ báwọn ó ti yẹpẹrẹ ara rẹ̀ ayé ni kó jẹ́ kó máa wọ̀ ní wo nǹkan tó tóbi pé nǹkan tó tóbi wà nínú mi àmọ́ wọ̀ lọ́wọ́ ń wọ ayé ní nǹkan tó tóbi. nǹkan tó tóbi ń bẹ nú ayé òun pé kéyìn nǹkan. wọ́n sáré àsápajúdé. àfààní fàkọ́dé àhántà ẹ̀mí rẹ̀ ó ti yẹpẹrẹ rẹ̀ báwọn. jamaatu laka nasaiha wa amtathilha. àfààní wà sí ni mo ti bọ́ kójọ sínú àwọn ilé orin tí mo ti sọ yìí o. amtathilha. ó ní kó o mú lò kó o mú ṣe níṣẹ́ àwa náà táwa náà gbọ́ àtàwa náà táwa náà sọ ká ṣe kí ni famtathilha jẹ́ ká ṣe kí ni. kájọ mú lò hayataka ya afdalu man tasalta hayataka ya afdalu man tasalta. ó nítorí pé ayé rẹ̀ ni ó nítumọ̀ jù tó bá jẹ́ pé gbogbo àwọn wá sí ó mú lò láti bẹ̀rẹ̀ dópin. watawwaltu li'tabu tulẹ̀ ìtaaba ẹ ṣeun ìmọ̀ wa ọlọ́run níjọ́ di yẹpẹrẹ ọlọ́run ó ní watawwaltu li'taaba wa zidtu fihi. wọ́n sì àwọn ibì kọ̀ọ̀kan wọ́n láwọn ọ̀nà tíra yìí púpọ̀ téèyàn bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn máa kọlu àwọn kéwù ó ní watawwaltu li'taaba wa zidtu fihi. ó ní mo wá jẹ́ ni tó jẹ́ wípé mo pọ̀ lọ́rọ̀ níbi èébú nínú àwọn ààyè ibì kọ̀ọ̀kan mo fi bú ọ láwọn bíbẹ̀. lè anaka filibitọ́ láti kọ̀dí àtọ́lítà. torí pé filibatola ìwọ náà fitakasi ìwọ náà àìkàkùn tiẹ̀ náà ṣe kí ni òun náà pọ̀ àwọn ibi tí wọn náà ti ka nǹkan kún pọ̀ lọ́jọ́ kí mi náà jẹ́ kí ọ̀rọ̀ tèmi náà ṣe kí ni kọ́ pọ̀ níbi àwọn ibi ibú láwọn ibì kan. wàhálà yẹ́gìrò orúkà tẹkùsí rí wàsáwì. ó ní tẹkùsí irú tèmi àṣe ètò tèmi àwọn ibi tèmi náà ti ní kùdìẹ̀kùdìẹ̀ mọ́jọ́ kọ́tàn jẹ́bọ́ àfáà tí ń ṣe wá sí fún mi náà òun náà kúkú láwọn ti tiẹ̀ jẹ́mi náà máa ṣe ń tèmi darí ó ní mọ́jọ́ kọ́tàn jẹ́bọ́ àwọn tèmi náà gbàgbé tèmi náà ò ṣe
àfa ó ní mẹ́jọ kẹta jẹ́ báwọ̀. وخذ بوصيتي لك إن رشدت وخذ بوصيتي لك إن رشدت. ó ní àwọn wáàsí tí mo ṣe fún ẹ yìí mú dání dìímú àwọn tó bá ti dọ́dọ̀ rẹ kó ṣe kí ni kò dìímú má mú èmi gẹ́gẹ́ wá khudh biwasiyyati laka in rashadta وخذ بوصيتي لك. سبحان ربك بالعزة عما يصفون سلام على المرسلين الحمد لله.